Gbẹ́dẹ̀mùkẹ́ ọ̀rọ̀ rẹ̀ o rẹpẹtẹ. Àṣé bàbá Aláàfin Ọ̀yọ́ wọ́n ti tú àṣírí àwọn Afẹ́nifẹ́re kí wọ́n tó wọ àjà. Kí bàbá tó pa ipò dà, bàbá ti sọ ọ̀rọ̀ kalẹ̀ nípa ọ̀rọ̀ àwọn Afẹ́nifẹ́re bí wọn ò ṣe fẹ́ dáadáa fúnlẹ̀ Yorùbá. Aláàfin pọ̀ lóòótọ́. Aláàfin tó sọ̀rọ̀ yìí Ọba Ọláyíwọlá Lámídì Adéyẹmí the third. Kábíyèsí, mo like bàbá yẹn. Bàbá yìí ń wọ aṣọ. Ọba fashionista lèmi máa ń pè wọ́n lójú ayé wọn. That man dey dress. Wọn ò wá wọ ordinary aṣọ nìkan. Aṣọ ìbílẹ̀ wa. Bàbá ọmọ àtò látòkè désàlẹ̀ báyìí ni. Bàbá sọ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ nínú fídíò tí mo mú wá fún yín. Ara nǹkan tèmi máa ń sọ fún yín, ẹ̀yin tẹ́ yẹ voice message ránṣẹ́ sí mi. Ẹ pé mi ò fún yín lésì, mi ì ní fún yín lésì. Ṣé fídíò tí mo fẹ́ play yìí sí, ẹ bá mi share fún everybody. Torí mi ò rí fídíò yìí rí. Tẹ́yin bá ti rí fídíò yìí tẹ́lẹ̀, ẹ bá mi kọ sí comment section. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ tún tí rí tẹ́lẹ̀, ẹ bá mi kọ sí comment section. To me, I don't judge. Mi mọ bó ṣe rí níta, dípò tí mo mọ bó ṣe rí nínú ilé. Lórí ọ̀rọ̀ àwọn bàbá wa, Yorùbáwùyí, tó bá fẹ́ gbóná kó gbóná, tó fẹ́ tutù kó tutù. Èwo ni kó gbóná kó tutù. Problem tí yín nìyẹn. Àwọn tí wọ́n pariwo, bára ṣe ń ta wọ́n tí wọ́n fi ń bú àwọn bàbá yìí. Ìyẹn ò ní kí àwọn bàbá yìí change. Ìyẹn ò ní kí wọ́n change. Àṣàkẹ́ ni wọ́n ti gé etí wọn lọ. Ẹ tó bá ti jẹ́ ìkà ni. Èmi tí mò ń ṣe ní kò gbóná kò tutù. Ká ta sí wọn díẹ̀, ká mú wọn ká fa orí wọn wálẹ̀ díẹ̀. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin èmi náà kì í ṣọ̀dẹ̀. Èmi ló máa ṣàlọ̀ fún jà. Torí tí ò bá dogun kó bá dogun ni. Ẹ ti gbọ́ kíkì yẹn rí, àwọn máa ń ṣàlọ̀ fún ìyàwó kì í fẹ́ jà. Kó tó bá fẹ́ di ogun kó dogun. Àwọn bàbá yìí kò gbóná kò tutù ni, kò ní kàn change. Kí ni mo sọ fún yín? Kódà kò ní kàn like mi. Àlò rẹ ni tí ó bá fẹ́ràn ẹni, àlò ràn ká. A máa dúró tún, dúró sí ni. Ariwo kọ́yè kéré kèmí join struggle yìí. Ẹ wá gbọ́rọ̀ lẹ́nu bàbá Adéyẹmí. Ohun tí àwọn Afẹ́nifẹ́re tí wọ́n ṣe. Ibi tí wọ́n ti ń bá wa bọ̀ kó tó dọjọ́ ẹ̀nì. Bọ́mọdé ò bá tàn, ó máa bá àrọ́bá. Àrọ́bá òun ni bàbá ìtàn. Afẹ́nifẹ́re. Ẹ gbìyànjú o, Ọlọ́run. Ẹ try gan-an ni lórí ayé ọmọ Yorùbá. Àṣé kò ń ṣe ìsílẹ̀ ti bẹ̀rẹ̀. Àgbèsí Ọlọ́run. Ẹ jẹ́ agbọ́rọ̀ lẹ́nu late. So máa ń late fún ọba, ó dà. Lẹ́nu bàbá wa tó wàjà, bàbá wa Aláàfin Ọ̀yọ́, the fashionista ọba tó mara mú. Àwọn ọba tó kù náà mara mú o, kábíyèsí o, èyí náà mara mú o. Bàbá ẹ jẹ́ agbọ́rọ̀ lẹ́nu ẹ sọ̀rọ̀ sà. Bàbá sí báyọ̀ Adébánjọ àti pàdé rí gbogbo ọ̀rọ̀ lọ́dà òdàlẹ̀. Mo fà yín lẹ́sẹ̀ ìgbà náà. Mo ní ẹ̀yìn jẹ́ kan Samuel Dòkótì. Mo pè é mẹ́fà tí ẹ lọ sí Wíníbà. Kálá tí àwòrán ẹ ti ẹ̀ lọ kó bí ẹ ti sọ mọ́ ogun. Àbẹ́ ta ló tún náà sí ebi kan nu iná ni ìforúkọ bọ̀dá sí ọmọ ìjọ̀bú náà. Mo ní àwòrán tí kò bá wọ̀ ló wà nínú ilé ẹ̀sìn ẹgbẹ́ kan dára. Ìwọ ló lọ sọ́fà ọlọ́run pé ẹ̀ta kó sínú ẹ̀ ti di ajá kó. Nígbà tí pọ́lísì wá tó fẹ́ yọ ẹ̀rí Awólọ́wọ̀ wọ̀ bá kàn. Ẹni tó sọ kò lòdì. Ìwọ̀n bá lálẹ́ sọ̀rọ̀ fún ìyọ̀mọ Yorùbá wọn. Ìtàbá ti sọ náà lẹ́ẹ̀kì lọ́sí pé sálà sí òfin ṣe. Àgbàfọ̀ ní ìsọ pé kí ni o, ṣùgbọ́n ẹ̀fù wálẹ̀ ẹ̀dẹ́ndẹ́ ikú dẹ̀ àní òjòrè àwọn. Bàfẹ́ ṣùgbọ́n a ní àǹfààní láti túlẹ̀ wá ṣe.
á tó wọ́n pọ̀ pẹ̀lú Buhari náà ebe yẹn ní àbá sọ̀rọ̀ bàbá bá sọ̀rọ̀ ní bá sì bá sọ afẹ́fẹ́ ti fẹ́ o àyíkọ ẹ̀ ṣùgbọ́n pé yà ó lọ ló fi orúkọ lẹ̀ yẹn ti ń gbá bàbá jáde ní lásán yẹn ti ń gbá nígbà tí Ọbásanjọ́ àbẹ̀ tó dùn pé kò ṣe kíní yìí fún wa ṣe ní sì jẹ́ pẹ̀lú wa mo dúpẹ́ ẹ̀yìn ìdàgbé ti máa lọ ni. Ọba Lámídì Adéyẹmí ọmọ ikú tí kú ò gbọdọ̀ pa ọmọ àrùn táwọn ò gbọdọ̀ ṣe ọmọ àdábà ilé àdábà oko kábíyèsí Ọba Lámídì ẹ ṣeun sà. Many of us ẹ̀yin tẹ́ ń wò mí kí n tó analyze fídíò yìí many of us tẹ́ ń wò mí ǹjẹ́ ẹ mọ̀ wípé bàbá yìí gbé ìgbésẹ̀ yìí okay fídíò yẹn ò yé yín dáadáa kí analyze ẹ̀ tẹ́ bá fẹ́ kí analyze ẹ̀ kọ sí comment section tẹ́ bá fẹ́ kí analyze ẹ̀ náà kọ sí comment section. ohun tí Sunday Igboho tí àwọn àgbàgbà wa ò lè ṣe oní Sunday Igboho ṣe ohun tí àwọn ọba yìí sá fún àìlọ́ba ká lójo ó ní bàbá Aláàfin Ọ̀yọ́ Adéyẹmí ọmọ Yorùbá nìkan lọ́rọ̀ tó ń sọ yẹn máa yé not just Yorùbá tẹ elérèfé Yorùbá bí èmi àti yín o àbí bí èmi mi mọ̀ how Yorùbá you are tẹ́ ẹ bá gbọ́ Yorùbá dáadáa ẹ mọ̀ wípé kọ́ǹkì ọ̀rọ̀ ògidì ọ̀rọ̀ wà ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí bàbá yìí sọ tó bá ní kí n mú báyìí rò kí n fi kọ ìwé màá kọ ojú ìwé màá tún kọ ẹ̀yìn ìwé lórí ọ̀rọ̀ tó ń ra sọ yìí ẹ jẹ́ ká analyse ẹ̀. bàbá sí báyìí láti máa jọ àti pàdé rí gbogbo lọ́dà ọ̀gá rẹ̀ mo fà ní ẹsẹ̀ ìgbọ́nà mo ní ẹ̀yìn jẹ́ kan Samuel Okotie mo pè mẹ́fà tẹ lọ sí mọ́nẹ́bà kálá tí àwòrán ẹ̀ tiẹ̀ lọ kókè sí sọ̀mù owó àbẹ̀ ta ló tún náà sí ebi kan nu iná. bàbá Ayọ̀ Adébánjọ àjọ pàdé lọ́dọ̀ Àwùjalẹ̀ mo fà yín lẹ́sẹ̀ nígbà yẹn ọmọ Yorùbá kí ni wọ́n mìíràn pé tó bá lẹ́yìn fàyàn lẹ́sẹ̀ mo fà yín lẹ́sẹ̀ níjọ́ náà lọ́hùn tọmọ bá ṣẹ̀ àání kó bẹ̀bẹ̀ àbí àdìyẹ lẹ́sẹ̀ mú ó yẹ kúndẹ̀ kó di màmá ẹ̀ lẹ́sẹ̀ mú because Yorùbá believe pé ẹ̀bẹ̀ tẹ́lẹ̀ bẹ̀ kí yàn díyàn lẹ́sẹ̀ mú pé ẹ dákun mo fà yín lẹ́sẹ̀ níjọ́ náà bàbá Ayọ̀ Adébánjọ sọ̀rọ̀ yẹn clear sí díẹ̀díẹ̀ that he pleaded with them nígbà tí wọ́n jọ pàdé ní ọ̀dọ̀ Àwùjalẹ̀ nígbà tá bàbá yìí wà láyé many people ló ń sọ̀rọ̀ sí wọn àwọn tí wọ́n ń bú bàbá yìí mi ò dá wọn lẹ́bi ara ń kọ wọn ara ń ta wọn ni ǹjẹ́ ẹ mọ̀ wípé bàbá yìí ṣe ohun tó ṣe yìí kò sọ lẹ́yìn àwọn Afẹ́nifẹ́re o ojú wọn ló ṣe ń sọ o tó bá yẹ pé rọ ni ṣe mọ̀ pé káwọn Afẹ́nifẹ́re jà wípé o ṣe ohun tó sọ yìí o bàbá Ayọ̀ Adébánjọ á pàdé lọ́dọ̀ Àwùjalẹ̀ mo fà yín lẹ́sẹ̀ ìjọ náà. mo ní ẹ̀yìn jẹ́ kan Samuel Okotie mo pè mẹ́fà tẹ lọ sí mọ́nẹ́bà kálá tí àwòrán ẹ̀ tiẹ̀ lọ kókè sí sọ̀mù owó àbẹ̀ ta ló tún náà sí ebi kan nu iná ni ìforúkọ wọ̀dá sí ọmọ ìjọba náà lórí àwòrán tí kò máa wọ̀ ló wà nínú ilé ẹ̀jẹ̀ kan dáadáa. bàbá Ayọ̀ Adébánjọ Samuel Okotie wọn lọ jẹ mẹ́fà tí Awólọ́wọ̀ sọ fún pé ẹ tiẹ̀ lọ kọ́ bí wọ́n ṣe ń jagun ọmọ Yorùbá kéde mọ̀ wípé ìyà yìí ti ń jẹ Yorùbá bọ̀ tipẹ́tipẹ́ àtàyé Awólọ́wọ̀ làwólọ́wọ̀ ti sọ fáwọn Afẹ́nifẹ́re wípé ẹ tiẹ̀ lọ kọ́ ẹ lọ prepare ara yín kalẹ̀ get prepared wọn ò sọ ọdún náà ṣùgbọ́n ọdún kèlónì
tí bàbá Awólọ́wọ̀ of his blessed memory, àwọn bàbá dáadáa, ọdún wo la Awólọ́wọ̀ ti jáde láyé? Ọdún tó jáde láyé bá mi kọ sí comment section. Kí bàbá tó jáde ni wọ́n ti sọ fún wọn pé ẹ lọ kọ́ bí wọ́n ṣe ń ṣe nǹkan ogun. Yorùbá, bàbá wa ń béèrè lọ́wọ́ wọn pé ta ló ta Awólọ́wọ̀ síta? Ṣebí kan lára yín ni. Wọ́n láwọn forúkọ bò láṣìírí pé ọmọ Ìjẹ̀bú ni. Ẹ̀yin tẹ́ bá monitor bá wa kọ sí comment section. Ẹ̀yin tẹ́ bá jẹ́ àgbàlagbà jù wá lọ, tẹ́ ti dáyé ńgbà yẹn. Ẹ̀yin tẹ́ yesa wa wù wá náà, tẹ́ ti kàwé débẹ̀. Tàbẹ́yìn tó yẹ pé ọjọ́ orí èmi àti yín jọ jẹ́ ẹgbẹ́. Tájọ jẹ́ irú àbáwá tó yẹ pé wò pé Yorùbá wí magba bí ijọ́ kan lọ́wọ́ mi. Tẹ́yìn náà mọ orúkọ onítọ̀hún. Ẹ bá wa kọ sí comment section. Ká lè mọ̀ bí tí ìyà ti ń jẹ Yorùbá bọ̀ tipẹ́. Ara àwọn Afẹ́nifẹ́re ni wọ́n lọ tú àṣírí bàbá Awólọ́wọ̀ pé Awólọ́wọ̀ ti kó bọn wọlé. Wọ́n lọ́mọ Ìjẹ̀bú lonítọ̀hún. Tó bá yẹ pé wà láyé nísìn, báwo ni ẹni ìyá ṣe máa feel pẹ̀lú ìyà tó ń jẹ ọ̀pọ̀tọ̀pọ̀tọ̀ ìyà tó ń jẹ Yorùbá nísìn? Tí bàbá tó lọ ṣe àmẹ̀bọ èké túlẹ̀ tọwọ́ bòkú lójú pípa Awólọ́wọ̀ ti kó bọn wọlé láti fi defend ọmọ Yorùbá. Ṣé rántí bí wọ́n ṣe fún Sunday Igboho náà nìyẹn? Pé Awólọ́wọ̀ ti kó ìbọn wọlé o láti defend Yorùbá. Tó bá yẹ pé wà láyé, báwo ni a ṣe máa feel nísìn? Torí tí wọ́n bá ti kọ́ńkà ń gbà yẹn. Nígbà tí àwọn Awólọ́wọ̀ fẹ́ pa ẹ̀ka ìrókò ní kékeré nígbà yẹn, tóun dẹ̀ lọ ṣe èké bóyá torí token, bóyá torí kọ́ lè bá fún ní post àbí whatever, olómọ tó gbèrú lọ́kàn tó fi ta ilẹ̀ Yorùbá sínú oko ẹrú, tí mo dẹ̀ mọ̀ wípé ìṣẹ̀dá wa báyìí á fi àjò onítọ̀hún. Ṣé pé o, ṣùgbọ́n ni wa ò ní gbòfò torí ọmọ Yorùbá ń dààmú lọ́wọ́ tá wà yìí. Tó bá ti wá kú, èmi mọ̀ wípé lára àwọn ọ̀rẹ́ wọ́n á ti sọ̀rọ̀ yẹn létí àwọn ọmọ ẹ̀ rí. Tí wọ́n bá ti wá sọ, ẹ̀yin tẹ́ ń kọ̀wé ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́, ẹ bá wa fi orúkọ onítọ̀hún sínú ìwé. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ mọ̀, ẹ bá wa kọ sí comment section. Anybody lè wá sí comment section kí wọ́n rí. Tẹ́ bá ti ń wo orí show, ẹ má bá wa tẹ thumb up, ẹ má bá wa share, ẹ má bá wa kọ comment. The more you comment, the more tí fídíò yìí máa lọ síwájú sí. Tẹ́ bá ti ń gbọ́rọ̀, ẹ má bá wa kọ, tẹ́ bá ti gbọ́ lọ́dọ̀ kan àmọ́ ti comment lẹ̀, èèyàn kan lè comment lẹ́ẹ̀mẹ́wàá. Màámi Àjànà, thank you, mo rọwọ́ yín, ẹ ṣé mà. Èèyàn kan lè comment ní ẹ̀ẹ̀mẹ́wàá lórí fídíò ẹ̀yọ̀ kan. Ẹ má bá wa, tẹ́ bá ti wọ́n fídíò sí, ẹ má bá wa comment. Tẹ́ bá ti comment recommendation ẹ máa lọ síwájú ni, wọ́n á recommend ẹ̀ fún àwọn èèyàn. Àwọn tó ń kọ̀wé ìtàn ilẹ̀ Yorùbá, wọ́n lè come across ẹ̀, wọ́n á rí. Tó bá yẹ kó ti kú sínú sàárè náà, tó yẹ kó ti kú, kọ́mẹ̀ntì wa tó kù bá ń wẹ̀yìn, tí kọ́mẹ̀ntì wa táwọn màláíkà mú kọ́mẹ̀ntì wa tó fi sọ onítọ̀hún nígbà tí táwọn alálẹ̀lẹ̀ Yorùbá tí wọ́n mú kọ́mẹ̀ntì wa, iye kọ́mẹ̀ntì tá a bá kọ, iye kọ́mẹ̀ntì tá a yìí kọ o ní iye ẹgbàá tí wọ́n máa jẹ lójoojúmọ́ for selling them out, for selling Iran out. You sold us out. You sold us out. Bẹ́ẹ̀ yẹ kọ́mẹ̀ntì náà, iye lashes mo wá kó sí ẹ nídìí lójoojúmọ́ nìyẹn. Wọ bàbá yìí, wàá dẹ̀ máa wẹ̀yìn báyìí, wàá dẹ̀ máa rí tó ń ṣe ọmọ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí. Bí yóò dẹ̀ ń jóná lọ́wọ́ nínú náà, I don't even know tí náà bá wà. Tí náà bá dẹ̀ sí, mo ṣọ́pọ̀ àwọn alálẹ̀ wọ́n máa dì pẹ̀lú ẹ̀ lójoojúmọ́ ni. Pẹ̀lú tari, àwọn alálẹ̀ Yorùbá wọ́n máa dì pẹ̀lú ẹ̀ ní ojoojúmọ́, wọ́n á dì pẹ̀lú ẹ̀ tí á ta. Ẹ má bínú sà, tẹ́ bá ti kú. Ẹ bá dẹ̀ wà láyé náà, ẹ má bínú. Ṣùgbọ́n tẹ́ dálẹ̀ òun lélẹ̀. Bàbá ẹ sọ̀rọ̀ sókè. Ìwọ ni olùsọ̀rọ̀ ẹ̀ka àkóso ẹ̀dùn ìyájà kò. Nígbà tí kọ́lẹ́sì wá tó bá yọ ẹ̀rí Awólọ́wọ̀ bá ẹni tó sọ kò lòdì.
ìwọ̀n bá yálè sọ̀rọ̀ fún ìwọ̀n Yorùbá wọn bàbá ti sọ ní ẹ̀yẹ́ ìpínlẹ̀ ìdálà àti ìwọ̀n ṣẹgbọ́ wọ́n lọ sílé Awólọ́wọ̀ wọ́n lọ search ilé Awólọ́wọ̀ àwọn wo ló wà lórí oyè ńgbà yẹn kì í ṣàwọn Haúsá Fúlàní Gàmbàrí náà ni wọ́n rán yàn lọ sílé Awólọ́wọ̀ wọ́n lọ search ilé Awólọ́wọ̀ because ọmọ ìyá rẹ̀ kan ti bọ́ta wípé Awólọ́wọ̀ o ó ti kó bọn wọlé o ẹ mú dáadáa ẹ mú ẹ ra kalẹ̀ ṣùgbọ́n bó ṣe wà ní Líkì ló wà ní Gbàǹjà bá ṣe gbọ́nlé ọkọ la gbọ́nlé alárinà tó ṣe bí òwe ẹ̀yin àgbàlagbà o ṣe mọ̀ pé mi lè bá fòwe sọ̀rọ̀ nínú iṣẹ́ tèmi ó ti mọ́ra ọmọ ọ̀dà àgbàlagbà làwa mọ arúgbó ni wá ó ti mọ́ra bó ṣe wà ní Líkì ló wà ní Gbàǹjà kó tó di pé wọ́n dé bàbá Awólọ́wọ̀ ó ti yé eyín abúrakadà dáàbà wọ́n palẹ̀ mọ́ ọlẹ̀ àwọn tó wá wọ́n dé wọ́n ní wọn ò bá nǹkan kan bá lé bàbá Awólọ́wọ̀ bàbá Aláàfin wá sọ wípé mi mọ̀ bóyá ẹ gbọ́ bẹ́ẹ̀ dáadáa bóyá ẹ lísìn bóyá ẹ fọkàn bá mi lọ wọ́n ní ìwọ̀nba la lè sọ̀rọ̀ fún ẹ̀yin ọmọ Yorùbá mọ́ kẹmá ní Aláàfin ló sọ kinní kan o mi ò ní kinní kan o ìwọ̀nba la lè sọ̀rọ̀ fún ẹ̀yin ọmọ Yorùbá mọ́ bàbá in fact ó dùn mí pé kò sáyè ní kì í ṣe kinní yìí kọ́ lè ń ṣò ni tẹ́ bá fẹ́ kí n tún gbé wá ní calling show ẹ bá mi kọ sí comment section bàbá reverse padà sí àsìkò Awólọ́wọ̀ wípé ẹ lọ pìpì ara yín kalẹ̀ o ṣùgbọ́n èmi ò sọ kinní kan o ìwọ̀nba la lè sọ̀rọ̀ fún èèyàn ọmọ Yorùbá mọ́ that means to say ọbẹ̀ ò kí ń mì níkún àgbà wọ́n láyé lọ́ba ká lójò àwọn ọba ta nísìn àtàwọn olórí wa wọ́n lọ́ba wọ́n ní àgbà wọ́n tún ní òjò ọ̀rọ̀ ni bàbá yìí sọ kalẹ̀ àárín àwọn Yorùbá ló ti sọ ṣe ṣú ọ̀rí pé àwọn Yorùbá kan tún ní gbé lọ fún àwọn tó wà ń bẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ yìí ohun t'Aláàfin Ọ̀yọ́ tún sọ ni ọ̀dàlẹ̀ will forever be ọ̀dàlẹ̀ ẹ̀rọ ògùn ẹ̀ ṣe wáyé tẹ̀ ń pariwo ọ̀dàlẹ̀ pọ̀ láàrin Yorùbá ọ̀dàlẹ̀ máa pọ̀ láàrin Yorùbá tí ògo bá ṣe tó ni ogun ṣe máa ń tó gbogbo ẹni tó ń wò lókè yẹn ó ní ogun tán jà abẹ́yẹ̀ ò tí gbọ́ rí wọ́n ní Yorùbá will rule the world ó ti wà lákọọ́lẹ̀ Yorùbá will rule the world kó lè bá wá sí ìmúṣẹ lèmi ń ṣe lẹ́yìn ń ṣe yìí ó lè máa wá sí ìmúṣẹ because when they said dúdú ó máa rule America ò believe I was in form 3 nígbà tí tíṣà mi sọ fún mi that was 1986 secondary school form 3 ni mo wà pé dúdú máa rule America wọ́n sọ fún wọn ní lọ́dọ́kọ́ ni ká di pastor ká tó rọ̀la lọ́dọ́kọ́ ni ká já àfà ká tó rí ọ̀la ó wá come to pass how many years mo ti kúrò ní school secondary school kó tó wá come to pass ní ayé Obama eléyìí náà wọ́n ti ní Yorùbá will rule the world and gradually Yorùbá is ruling the world ẹ wà àwọn funfun sí àwọn alágàdẹ ń ṣe ṣégè fún wọn ṣe pé àwọn ọmọ Yorùbá ni wọ́n ń fẹ́ ẹ lọ sórí TikTok orí Facebook orí YouTube ẹ máa rí wọn àwọn alága máa ní yẹ ìdọ̀bálẹ̀ àwọn àdọ̀bálẹ̀ ṣé o bẹ̀bẹ̀ fẹ́ àbọ̀ bẹ̀bẹ̀ fẹ́ á ní mo bẹ̀bẹ̀ fẹ́ àwọn ọmọ wa ni wọ́n ń fẹ́ nísìn àwọn ọmọ Yorùbá ni wọ́n sábà ń fẹ́ nísìn bẹ́ẹ̀ ni wọ́n ń jójó wa bó ṣe ń jó Davido ni wọ́n ń jó ìtí Davido lóríṣiríṣi wọ́n ń kọ́ èdè wa wọ́n ń wá sílẹ̀ wa wọ́n wá ń kọ́ wa nífá lórí péjì ta lọ lọ́hùn mo rí òyìnbó ó mú àkùkọ ìdíyẹ ó lóun á fi dúpẹ́ ní ifá kinní kan tí wọ́n ṣe ń jọ̀wọ́ last 2 weeks àbí last week ó lóun á fi dúpẹ́ oore ó lóun wá ńlá sí òun wá tọrọ oore olóore yẹn dẹ̀ bọ́ sí ó wá fi àkùkọ ìdíyẹ dúpẹ́ láti Amẹ́ríkà ti Dallas ló lóun ti wá Dallas Texas ó wá fi àkùkọ ìdíyẹ dúpẹ́ ní Èkìtì tó wá dẹ̀ pọ̀ mi Èkìtì ń sí pé lọ́ọ́ fàdìyẹ rúbọ fún kinní kan mi ìpè pé kẹ́ wá ṣẹ bọ́ o
me preach any ẹ̀sìn for anybody o. I am not preaching any religion to you. Ṣùgbọ́n Yorùbá ń gba ayé lọ. Àwọn British mọ̀. Àwọn aláwo sọ pé Ifá ń gba ayé lọ gbẹ̀rù ọmọ. Yorùbá ń gba ayé lọ, àwọn òyìnbó mọ̀ o. Ògún gbọ́. Wọ́n jókòó báyìí, wọ́n study Nigeria. Látàrí Awólọ́wọ̀, wọ́n dẹ̀ ń pàṣẹ sáwọn ọmọ wọn ni. Àwọn wo ni wọ́n ní làákàyè ní Nigeria. Yorùbá ò sí number 2 o. Ẹ lè mú anybody tó ní làákàyè jù ní Nigeria kẹ́ tó mú Yorùbá. So ẹ wá expect pé ayé ní làákàyè tí everybody look up to Yorùbá people yẹn. Barrister máa mú orin tí Barrister ti kọ ni. Nígbà tí Liberia tó sì pé wọ́n ní pride of Africa. The Liberians are the pride of Africa. Ló di pé àwọn Arabi abúrakadàdàbà wọ́n sọ wọ́n dẹni tó jagun. Mo ti bá wọn dé Liberia rí kógun ó tó dé. Bí ìlú Amẹ́ríkà òun ni ìlú wọn jọ o. Ìgbà tó ogun wọ̀lú ìlú wọn dá àwòrò. Gbogbo ọmọ ìlú Liberia wọ́n fẹ́ kú tán o. Àwọn tó wà níbẹ̀ ogun ò jẹ́ wọ́n jọyàn mọ́ o. Bíi ti skeleton ni wọ́n rí. Gbogbo wọn ọ̀rọ̀ ajé wọn ló parẹ́ lójú wọn. Kò wọ wọn kò mẹsẹ̀, gbogbo wọn ló lọ sọ́run o. Ṣèyẹn wá ń dáná. Irú ikú tó pa Samedo yìí Liberia president Ṣèyẹn bójú mu. Àìnítẹ́lọ́rùn ló dá Samuel láàmú o. Gbogbo wa la rí fídíò yìí, ẹ̀rù bà mí ara mi. Kàmí ìkùnyàn bí ẹni ìkun ẹran. Kàmí ìkùnyàn bí ẹni ìkun ẹran, òdìdí olórí ìlú àtúbọ̀tán lẹ́rí yẹn o. Ẹ jẹ́ ká jọ fèyí fi kọ́gbọ́n. Kò ní bọ́bà àkóso láyéláyé. Kò ní bọ́bà àkóso láyéláyé. Kò má ní bọ́bà àkóso láyéláyé. Ní bọ́bà àkóso láyéláyé. Ẹni tí Ṣàngó àlà tó bá yarí tójú ẹ̀ wọlé. Kódà bóró ìyá kò lè bá wọn bú. Ṣé ogun Liberia kò ṣojú àwọn olóṣèlú wa? Ṣé wọ́n mọ̀? Wọ́n mọ̀. Mo sọ fún yín pé ẹ bá àpíríṣì ogun fún wọn dọ́là. Wọ́n ti gbé nǹkan mi. Bí Ọlọ́run ṣe dé bí àyà Fáráò ṣe le, bẹ́ẹ̀ láyà wọn ṣe le. Àbádẹ bẹ̀ wọ́n di ọ̀la. Ṣáwọn Ísírẹ́lì ọ̀bẹ Fáráò. Wọ́n bẹ̀. Ayé ẹlẹ́ ni. Bí Yorùbá wuyi ṣe kò gbóná kò tutù yìí. Bẹ́ẹ̀ làwọn kan ṣe kò gbóná kò tutù ń gbà yẹn. Ṣùgbọ́n àyà Fáráò le ní pọ̀npọ̀n. Ìgbà tí Mósè náà dé, ó sọ pẹ̀lẹ́kùtù. Fáráò gbà. Ó di pọ́ mi ń di ẹ̀jẹ̀. Ó ti di kọ́ di kọ́rọ̀ gbọ́njọ́. Bóyá mi ń di ẹ̀jẹ̀. Kíní kan wọ̀lú àkọ́bí. Fáráò ó dúró báyìí pé Àṣàkẹ́ lòun ti gé òun létí lọ. Until the deed was done. Until the deed was done. Ẹ̀yin tẹ́ bá máa riwó pa, tẹ́ bá mọ̀ kó fún wọn ní gbàsgbòs. Ẹ máa kó fún wọn o. I am not telling you to not kó fún wọn. Ẹ máa kó fún wọn. Bẹ́ẹ̀mi ṣe mọ̀ bá wọn sọ lèmi ń bá wọn sọ yìí. Please stop sending me voice messages. Yorùbáwùyí. Stop sending me voice messages because I will not reply you. And when you send me that kind of message 2-3 times, I might end up blocking you. But I don't want to be rude to anybody. Me very rude saying your this is me. This is Yorùbáwùyí. It will be hard before you change me. I am a different person. But don't sort of feel Yorùbá nation. Taleri ton kálòlò bí tèmi. Èmi nìkan ni mo kálòlò. Èmi nìkan lọ̀rọ̀ dá lẹ́nu mi. Tí ayé lè fẹ́ gbọ́n tí mò ń sọ. Ó ṣọ́ọ̀kì èmi náà. Ọlọ́run ló ń ṣe kò ń ṣèyàn. Bí mo sọ Yorùbá kò dá. Gẹ́gẹ́ bí àwọn kan ṣe sọ́njọ́ kìíní àná. Láti jẹ́ tọ́rọ̀ dá lẹ́nu ẹ̀. Àwọn wèrè. Bí mo sọ òyìnbó kò dá. N ò lọ sí school. Yet professors are listening to me. Well-learned people. They are watching my shows. They want to see Yorùbáwùyí. Èmi kọ́ Ọlọ́run ni. Ẹ já continue síwájú. Bàbá sọ pé àwọn ò sọ nǹkan kan o. Ṣùgbọ́n àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí.
ṣùgbọ́n àwọn ò sọ nǹkan kan o ṣé ó kílí ẹ̀ ṣé gẹ́ẹ̀tì ẹ̀ ṣé ó ti wà ókè bàbá ẹ sọ̀rọ̀ sà. ọ̀fùwárẹ̀ ṣèlérí ìbúdé àyàn ìgbéyàwó báfẹ́ ṣùgbọ́n a ní àǹfààní láti túlẹ̀ wá sí a ti wọ́n gbọ́ pẹ̀lú buhari náà ẹgbẹ́ ìrìnàjò àbá sọ̀rọ̀ bàbá bá sọ̀rọ̀ ní bá sọ̀rọ̀ afẹ́fẹ́ ti fẹ́ o àríkọ̀ ẹ̀ afẹ́fẹ́ ti fẹ́ àti rúfù rẹ̀ dìyẹ bàbá ní bá a fẹ́ àákù bá a fẹ́ ọ̀run là ń lọ àwọn tó wà ń pè ní bàbá ńjọ́ kínní bá ti filẹ̀ ṣaṣọ bóra síwájú wọn bàbá ní ká kú lọ́mọdé kó yẹ ni ó sàn bí ká dàgbà ká má ládìyẹ ìrànà lọ á pè Buhari á bá sọ̀rọ̀ wípé afẹ́fẹ́ ti fẹ́ o àti rífù rẹ̀ dìyẹ wọ́n ní ṣe béèyàn ni á bá sọ̀rọ̀ níbi tó ti máa gbọ́ mélòó nú àwọn tó jókòó yẹn ni wọ́n tẹ̀lé Aláàfin ni wọ́n dìde pé tọ́ ọ̀rọ̀ t'Aláàfin yìí sọ ẹjẹ́ àgbègbèsẹ̀ mélòó nínú wọn ló sọ bẹ́ẹ̀ mélòó nínú wọn ló tẹ̀lé Aláàfin lọ sọ́dọ̀ Buhari Aláàfin lọ sọ́yọ́ àwọn èèyàn pariwo Aláàfin Ọ̀yọ́ kábíyèsí bàbá ọ̀rọ̀ yín àgbàlagbà ọ̀rọ̀ yín ṣòro ó máa ń lágbára ẹ̀kọ́ wọn wà pọ̀ lọ́wọ́ tá à ń sọ yìí ni ìgẹ́ta sí bí o kábíyèsí o bàbá kábíyèsí lẹ́ẹ̀kan sí àti gbogbo ẹ̀yin ọba mo ṣe kábíyèsí bàbá Aláàfin Ọ̀yọ́ ni wọ́n lọ Àbújá many people are coming now ọlọ́gbọ̀wọ́ mi ò láwọn ọba wa ò máa gbowó o ẹ má ṣì mí gbọ́ bàbá mi sọ pé àpáta ní ẹnu ayélàgbé ṣọ́ra o má jẹ́ kó ré bẹ́ẹ̀ lẹ́yìn ẹsẹ̀ kí ni mo sọ àpáta ní ẹnu ahọ́n yìí àpáta ní ahọ́n ṣọ́ra má jẹ́ kó rí bá ẹ lẹ́yìn ẹsẹ̀ tí àpáta bá rí báyàn ní ẹ̀yìn ẹsẹ̀ tí iṣan ẹsẹ̀ yẹn bá já ẹ̀yin náà mọ̀ tó máa ṣẹlẹ̀ tí iṣan ẹsẹ̀ yẹn bá já wọ́n tó máa sọ fún mi pé omi gbóná ní ẹjọ́ o ṣọ́ra kó má dàjú ẹ̀ ohun tó bá rí fínfín ẹ̀ má sọ o bóyá táwọn tó bí mi sọ fún mi yẹn ló máa ń ṣe mí ni o tàbí torí pé mi fúnra mi jẹ́ akálòlò tí ọ̀rọ̀ dẹ̀ máa ń dùn mí wọ́n máa ń dùn mí tí wọ́n bá sọ̀rọ̀ sí mi bẹ́ẹ̀ o lè má rí lójú mi o mo dùn mí mo lè fi ṣeré mo lè because èmi ọmọ àrí àkótó sọ ebú fún kó tó fi ebú bú mi àbí kó tó sọ̀rọ̀ kan sí mi tó máa wá fún mi lápá tẹ́sán tó máa wé mi down àtúráyè o àwa ti grow thick skin ṣùgbọ́n wọ́n bú ẹ láàrin ọjà ó ní kò dùn ẹ́ ṣáwọn tó wà ń bẹ ọ̀rẹ́ rìn no àwọn tó wà ń bí tán ti bú ẹ yẹn wọn ọ̀rẹ́ rìn that is why sometimes I don't know I just want to be calm with all these babas I am not saying they are working labẹ́lẹ̀ because all they are working àwọn Afẹ́nifẹ́re ni pé àwọn fẹ́ restructuring which I am not sure they can get it why tá a pín kò ní kálukú dúró láyé ẹ̀ why tá a máa lọ ká dá dúró ìlú kan ní bóyá Sanoki àbíbó náà pé bẹ́ẹ̀ Kókàwà ìlú kan ní Kókàwà ń sìn Sulum ti lọ síbẹ̀ àwọn ISWAP wọ́n fún wọn ní ultimatum kí àwọn tó wà ní orí ilẹ̀ yẹn kí wọ́n fi ìlú wọn sílẹ̀ ISWAP kì í tún jẹ́ àwọn boko kọ́ Islamic kìíní kan of West African something ni wọ́n ISWAP wọ́n fún àwọn ọbẹ̀ yẹn
àwọn ọmọ ogun lọ síbẹ̀ lẹ́nu tí Sùúrù lọ bá wọn sọ̀rọ̀ wọ́n ti sẹ́ndì àwọn grains ẹja nǹkan oríṣiríṣi oníkan lọ́kọ̀ Tinubu gọ́ọ̀mẹ̀ntì nìkan lọ́kọ̀ fáwọn aráàlú pé kàn fọkàn balẹ̀ many of them are widows tí ọkọ wọn ti kú ọkọ wọn dédé kú o àwọn àbí iná pa wọn. Do we have to wait kí ìwé wa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n máa fún wa ní ultimatum tí ó bá sọ́lóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tí Ọlọ́run Elédùmarè lò through àwọn bàbá Akíntóyè ni ilẹ̀ Yorùbá náà bá ti dà bẹ́ẹ̀ mo ṣe máa ń pè wípé àìlọ́ba ká lójo ṣùgbọ́n àwọn ọba wa ti sìn wọ́n lójo bóyá torí tí wọ́n ń jẹ ni wọn ò ṣe rántí táwa fẹ́ jẹ́ lọ́jọ́ ọ̀la tàbí táwọn ọmọ tí wọ́n lè jẹ́ ní ọjọ́ ọ̀la bóyá tó pé wọ́n ti kọ́ àwọn ọmọ lọ sí òkè òkun ni wọn ò ṣe lè rántí táwọn ọmọ yẹn lè jẹ́ lẹ́yìn ọ̀la because àṣeni máa ń ṣe rẹ̀ àwọn náà àwọn ọmọ wọn lùsì parental care ṣọ́bọ̀ kí n fìlì òbí ni tọ́wọ́n wọn bá fìlì wọn orí fóònù wọn ti máa pè wọn á sẹ́ǹdì owó sí i kò sí pé nǹkan ṣọmọ lọ́kàn ó wà kanlẹ̀kùn yẹ̀ lóru pé màmí mo fẹ́ bá yín sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí ń gbé mi lọ́kàn àwọn ọmọ wọn náà rírú ẹ̀ àwọn ọmọ wọn náà money is not everything money cannot buy happiness many of them ni wọ́n ní bẹ́ẹ̀dì jọ̀rọ̀jọ̀rọ̀ ilé jọ̀rọ̀jọ̀rọ̀ tí wọ́n kọ́ tí wọ́n ká àwọn ọmọ wọn sí táwọn náà wà nílé míì wọ́n wà ń lo òyìnbó bàbá wà Nàìjíríà ìyá wà Nàìjíríà money can only buy bed money ò lè ra sleep kódà bó lo oògùn fi sùn wàá padà tají ìrònú tó lo oògùn fi sùn yẹn ó hàǹgì yẹn ni wàá lọ gbé níbi tó fi kọ́ sí owó ò lè ra. Money cannot buy joy. Money cannot buy happiness. Àwọn náà ń jẹ ìyà yẹn. Ìṣúwà kọ́kà wá. Àti ní kí Sùlùmù ti lọ sí bó ti lọ bá wọn sọ̀rọ̀. Ṣé Sùlùmù máa gbé bẹ̀ lọ títí láíláí? No, ṣé Sùlùmù máa gbé bẹ̀ lọ títí láíláí? Ṣé kò ní padà kúrò ńbẹ̀? Tó bá wá kúrò ńbẹ̀, ṣọ́kàn àwọn aráàlú yẹn máa balẹ̀. Ṣáwọn tó wọ́n pa sójà nípakúpa Ṣìrórò tí wọ́n deploy sójà lọ gbàtọ́ pa àwọn sójà dójú kan Nigeria insecurity ó ti kó lọ́wọ́ Boko tàbá sọ̀rọ̀ Boko àkọ́ntọ́ra wa ni ó ti di ti ISWAP lélẹ̀ lọ́wọ́ wà lórí news ó jáde lẹ́ni kò sí pé 1 hour tó jáde ni mo ṣe ṣóyìn kò pé 1 hour tí Sùlùmù lọ síbẹ̀ ni mo ṣe ṣóyìn fún yín wọ́n gbé live. ISWAP threaten Nigeria pé àwọn kó káwà tí wọ́n bá kú lórí ilẹ̀ wọn á pa anybody pa ègbò. Ṣìrórò mo sọ wà ní ẹni tó bá ti follow show mi ẹ máa rí bẹ́ẹ̀ tí wọ́n kó àwọn sójà military lọ síbẹ̀ wọ́n fi pa àwọn military tó pa àwọn military tó kù wọn ò kọ̀ bẹ́ẹ̀ iṣẹ́ máa bọ́ lọ́wọ́ àwọn wọ́n jápa wọ́n ní the military Nigeria military left Ṣìrórò without notification fún àwọn aráàlú they run away kó tó lè mú military sá lọ ọmọ ogun ọmọ ológun tó máa defend ìlú ti sá lọ àwọn náà lẹ́mìí méjì kó tó lè má àwọn yẹn sá ẹjọ́ tó yọ lọ kí làwọn aráàlú máa ṣe ìgbà táwọn security ti sá lọ kí làwọn aráàlú máa ṣe bàbá mi ẹ sọ̀rọ̀ sá. ṣùgbọ́n pẹ́ yà ó lọ ló fi orúkọ lẹ̀ yẹn ti ń gbá bàtà yíyá lẹ́yìn ìdásọ̀ yẹn ti ń gbá nígbà tí Ọbásanjọ́ àbẹ̀ tó gbé kò ṣe kíní yìí fún wa ṣé ní sì jẹ́ pẹ̀lú wa mo dúpẹ́ lẹ́yìn ìdàgbẹ́ ìgbìmọ̀ àlọ́ ni. wọ́n ní ẹ máa bá Buhari sọ̀rọ̀ ó máa gbọ́ báwọn tó kù tiẹ̀ tẹ̀lé bàbá lọ ẹjọ́ ìjọba ti download tap send ẹ bá mi download tap send ẹ lo promo code mi Abiola TTS ABIOLA TTS gbogbo owó là ń ṣe
anywhere tẹ́ bá wà à ń ṣe owó láti kówó lọ sí Nàìjíríà ẹ jọ̀ọ́ tẹ́ bá lo promo code mi ẹ gba bonus tẹ́ bá kọ́ send owó lákọ̀ọ́kọ́ tẹ́ bá kọ́ send owó ẹ bá gba bonus ẹ gba $10 kọ́dà à ń ṣe pound à ń ṣe yemen à ń ṣe euro à ń ṣe pounds gbogbo owó là ń ṣe ẹ jọ̀ọ́ support mi ẹ wo ẹ tẹ̀lé rí rate wa níbòmí o Ọlọ́run good rate là ń ṣẹ́wó tiwa support Abiola CTS Abiola lórúkọ rẹ ẹ bá lo Yorùbáwùyí o Abiola ní kẹ́ lò Abiola aṣẹ́wó ni aṣẹ́wó ń kí yín o a máa bá Buhari sọ̀rọ̀ máa gbọ́ tó ti ń gbọ́ afẹ́fẹ́ kú ti fẹ́ àti rúfúra adìyẹ ṣáà bàbá wa jáde wọn jáde nígbà tí Ọbásanjọ́ wà ń bẹ̀ kò ṣe kinní fún wa ṣọbásanjọ́ ṣe ẹ bọ́ra òwú bàbá ọ̀tà ṣé wọ́n ṣe even èmi ò dé ọ̀dọ̀ wọn rí o ṣùgbọ́n àwọn èèyàn ní ọ̀nà tó lọ sí oko Ọbásanjọ́ gan wọ́n lọ́nà yẹn ò dáa èèyàn ọmọ Abẹ́òkúta tẹ́ bá wà mí bí ẹ̀yin ọmọ Òwu ẹ̀yin ọmọ Olúmọ ẹ̀yin ọmọ Òwu tẹ́ bá wà mí bí ẹ bá mi kọ sí comment section ṣé lóòótọ́ ni abẹ́ẹ̀tẹ̀ bá ti dá Abẹ́òkúta rí tẹ́ bá wà mí bá mi kọ sí comment section wọ́n ní ọ̀nà tó lọ sí ọ̀dọ̀ sí ìlú Ọbásanjọ́ wọ́n ní kò dáa wọ́n á fẹ́ bí kí ni bàbá Aláàfin Ọ̀yọ́ sọ pé nígbà tí Ọbásanjọ́ wà ńbẹ̀ ó ṣe kinní yìí fún wa despite pé ó jára wa o wọ́n ní tó ṣe kinní yìí kò ṣe kinní tí wọ́n sọ pé Ọbásanjọ́ ò ṣe ẹ bá mi kọ sí comment section àbọ̀ Ọbásanjọ́ ṣe ni ṣó ṣe kinní yìí fún wa ṣó ṣe àbí ò ṣe ṣé kí n wá continue kí n máa ṣe show mi bí mo ṣe ń ṣe ní kò gbóná kò tutù Yorùbá Nation ni mo fẹ́ ẹ rò bóyá easy ni DM ti kún pípé ebi ń pa wá o máa ṣe pé máa dé bá ojú mi á dà o máa sáré wẹ̀ gidigidi máa sáré máa ṣe sọ́run mo fẹ́ wá ṣe show wá gba owó sálárì àwọn tó máa tọrọ owó ti dúró Ọlọ́run tó máa ṣàánú mi àti iṣẹ́ méjì àwọn ọ̀ṣọ́ 1,000 àkàrà 1,000 naira Ọlọ́run ló máa ṣàánú mi lọ́wọ́ aṣáàánú gbogbo wa ní Yorùbáwùyí lórúkọ mi Yorùbáwùyí lèmi ń jẹ́. If you are seeing me for the first time and you have not subscribed to my YouTube channel ẹ kàn rà tẹ subscribe button yín aago kan wà lẹ́gbẹ̀ẹ́ notification bell náà máa ń pè tẹ bá tẹ aago yẹn náà tí n bá ti bẹ̀rẹ̀ show láàrin 3 seconds YouTube máa notify yín pé Yorùbáwùyí o aláwọ̀ lílọ o ó ti bẹ̀rẹ̀ show tẹ bá ń comment lórí show mi severally tẹ́lẹ̀ tó ń pọ̀ pé tẹ bá ti wọlé ẹ máa wà lára àwọn tó pé ẹ tètè máa gba notification either mo ṣe live show either mo drop video tẹ́bà wá mọ̀ mí Yorùbáwùyí lórúkọ mi ṣùgbọ́n èmi ni wọ́n ń pè ní Ìyá Olóyè the one and only Adáwọn of Yorùbá land the one and only Akálólú of Yorùbá land several place yìí nìkan o ọmọ ìjọmọlọ Abẹni ọmọ òṣèré pààrọ̀ ẹni tó máa pààrọ̀ tiwa Adéwájú federal government wọ́n máa sign ẹ̀ fún bí 99 times òṣò nídìí láti rí Ọlọ́run kọ́lọ́mbà sign Yorùbá Nation we move no going back Ìlàwà no going back àwọn bàbá ẹ̀ ṣe wá rí nísì pé àwọn náà mọ̀ afẹ́fẹ́ ti fẹ́ wọ́n ti rúfúra adìyẹ ṣùgbọ́n níbi tí èèyàn ẹyọ kan bá ti ń sọ̀rọ̀ níbi tí èèyàn mẹ́wàá wà tí méje tó kù ń bẹ̀rù àti sọ̀rọ̀ síta tí méjì jẹ́ onírìkìṣí alábòsí tẹ̀m̀bẹ̀lẹ̀kún òjálẹ̀ onílé-èbó tiẹ̀ lẹ́yìn tó rẹ́dà ti ta ìwọ̀n ẹ̀ síta for token for contract or for anything ẹ pé máa sẹ́mẹ́gẹ́ díẹ̀ kò wá ń ṣe torí nǹkan kan torí ògo ni kí ni mo sọ kò kí ń ṣe torí nǹkan kan torí ògo ni Yorùbáwùyí ni mo ń jẹ́ see you on my next show.
I love you. Thank you so much. Thank you for my fans. And thank you super sticker sikini ẹ ṣé mo dúpẹ́. I love everybody. I just love you because I know you love me and I love you. Yorùbá nation bá wa kọ sikini. We don't know. Ní kanju kun o. Bó ṣe máa play lọ́la náà ni pé òun kan Yorùbá wu ya dá wọn òun náà sọ̀rọ̀ báyìí nígbà báyìí. Ya ẹnìkan náà nígbà báyìí ó kọ́mẹ̀ntì báyìí. Bó ṣe máa lọ nìyẹn. Love you. See you on my next show. Bye bye.